wá bí kí ló ṣẹlẹ̀ òkè o tún fẹ́ ṣe bí tànà àbí sọgbẹ́ni owó ẹ̀dá dẹ́mi lóhùn náà. kò sí tán kí ló ṣẹlẹ̀. kò sí gúlù kò sí kọ́bọ̀ the woman no get the money. jọ̀ọ́ bínú ṣé ọ̀fẹ́ ló gbélé yìí. ẹ wò sí erí kinní tí ń bẹ lórí mi àpò yóngàrí mo lọ bá wọn gbé wọ́n sì ní lọ bá wọn gbé lọ́fẹ̀ẹ́ ni. mo jẹ́rìí ìwà ṣiṣẹ́ lọ́fẹ̀ẹ́ ìwọ wà á lọ lọ́fẹ̀ẹ́ wà á bọ̀ lọ́fẹ̀ẹ́ kò possible tó dẹ̀ gan mo ṣe gbà bí ìbá yìí ó ti yẹ. ọkùnrin yìí bọ̀dá yìí bíbẹ́ yìí náà bí mo bí ẹ̀ ń gbà mo sá fún yín gbangba tí mo ní gba kọ́nà yọ táyìn náà tún wá dúró dè mí kọ́nà ẹ̀ ti ẹ̀rọ owó wájú pé yìí náà bí mo bí. wo bí káwọn ọmọbìnrin má bàa sọ́ọ̀fà lèmi gan ṣe tán ṣe mọ́ ó ti yẹ mo tẹ́ṣẹ́ mọ́ gidi gan ni ọ̀gbẹ́ni fẹ́mi level. n tẹ́ sọ ní ìsinyìí pé ìyá mi ọ̀tẹ́ ẹsẹ̀ mọ́ lórí ẹ̀mí ṣe ń ṣe alábàárò àbí. iye ọkàn mi I don't want to know fún mi lówó. ẹ wo kò sọ owó 100 naira ni tí yóò ń gàrí fún mi lọ́wọ́ mi bẹ́ẹ̀ bá lè gba 100 naira yín padà wá fún 400 tó. bọ̀ kí ló ṣe ẹ lọ sí di inú fígò fún mi lówó jọ. a ní kò sọ ṣé mo parọ́ ni ẹ má wọrí padà wá fún gbogbo rẹ̀. dodo farabalẹ̀ ṣé o kí bóyá ṣe lánàá nìyẹn bóyá ṣe ń jẹta nìyẹn ìwọ ló jẹ́ kí n máa pẹ́ kọ́nà àwọn tó kò dẹ̀ ti ṣe bẹ́ẹ̀. my bad I take the blame tó bá jẹ́ lórí owó iná ni ń san ẹ̀ ń tọ́jú gbèsè náà san ẹ má wọlé yín wà fún gbogbo rẹ̀ létà yà á sín. ṣé o tún fẹ́ gbà á ní mo bá lómi ọtẹ sọ pé mo 100 naira ń lọ. ìgbà tún àárí wo bí tó máa bí ẹ̀dá kó má fún mi balance. ayé burú gan o ayé burú ju láyọ̀ lọ mo sá fún wọn gbangba mo gba kọ́nà ẹ̀gbọ́n yìí sì wá dúró dè mí àárín ọkọ̀ ní ọ̀pá ẹ̀ ní jèrè bẹ́ẹ̀ ṣe ń lọ owó ẹ fi so nǹkan mi sì gba last card mi lọ́wọ́ mi ẹ pàṣán yìí. ìṣọmọkùnrin nìkan ni ibi líle líle láti ń bá kí kanjú ààrẹ obìnrin bí ọkùnrin àti kanjú obìnrin. ẹ kú jókòó wọ́n sọ pé ilẹ̀ ń béèrè mi. bẹ́ẹ̀ ni bàbá ẹ̀mí ni ẹyẹ méjì kò ń jẹ́ tiẹ̀. ẹ dákun níbo làwọn eléyìí lọ báyìí. bàbá wọ́n ní ògiri létí èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí n fẹ́ bá yín sọ ọ̀rọ̀ gbèsè ayé mi ni it's about my life. wọ́n ròyìn yín fún mi wọ́n lé èèyàn mi. wọ́n kárí. bàbá ẹ jà wọlé. ẹ̀wọ̀n ìjà wọlé àwọn kọ́sítọ́ọ̀mù ń bẹ́nu ilé àwọn ìmọ̀ǹdá ló ń lọ́wọ́ wọ́n sì pọ̀ nínú ilé bí bá sì ní ń já wọlé báwọn yóò sì dìra wọn lọ́wọ́ ẹjẹ́ àṣọ nǹkan afẹ́ sọ ní àyín. bàbá iṣẹ́ gbaná ni mo ń ṣe. I deal with cocaine. I am a cocaine dealer. mo fẹ́ kẹ́ rú mi lágbára kó wá ayé má tẹ̀ mí ìbọn ni o àṣàsí ni o èdì ni o kó má kà mí. ṣé nǹkan tó fẹ́ nù. bàbá dá mi. kì í má agbẹ̀mí mọ́ra kí ló ṣẹlẹ̀. ẹ̀wọ̀n ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín ẹ̀wọ̀n kan ṣe mò ń jáde lọ báyìí tí máa ti ń bọ̀ tí máa ti dé ìrìn àbá yín mú kinní yẹn kinní tẹ́ ẹ sọ yẹn kinní gbẹ́mú yẹn. ọ̀rọ̀ kinní yẹn kọ́ o 10,000 mo béèrè lọ́wọ́ ẹ o. bàbá mi kan tí mò ń sọ náà nìyẹn náà tí máa ti dé báyìí bàbá yín mú bọ̀ bàbá yín mú 10K yẹn bọ̀ ó yẹ yín. wá o kẹ́yìn kan fi wà lórí ọwọ́ ẹ fi wà lórí kinní yẹn lórí tá mẹ́rin bàbá mi. sọ ma pé last week bóyá ṣe nìyẹn o fún mi. ọlọ́gbẹ̀ni tí wọ́n bá bí bàbá ńlá kú ẹ̀ ni wọ́n bí bàbá ẹ̀ dà kó o kó 10,000 fún bàbá ẹ̀ kó má kó 20,000 fún mi. dami tí wọ́n bá bí ìyálàyà ìyá ẹ bàbá ńlá kú bàbá ìyá ẹ tó ti kú tí ò ní dá fún wọn lọ́nà ọ̀hún tí wọ́n bá bí wọn dá ìwọ fún ní 1 naira. sílẹ̀ bẹ́ẹ̀ ṣebí wọ́n ti gbàgbé àbí ó ti gbàgbé wípé èmi tèmi jẹ́ ìyá ẹni mo lóyún ẹ̀ fún odidi oṣù 9 ọyà àyà mi dẹ̀ ló mu fọ́dún 3 kọ́rọ̀ lè dá lẹ́nu ẹ̀ mo tún fi ẹ̀yìn mi mo tún fi pọ̀n ẹ́ o wá fẹ́ sọ pé tèmi ìyá bá wo àbí
a jọ ṣojú èmi àti ẹ. wá sórí jẹ́ sọ ọkọ tí ọlọ́mọ tó ń gbò yìí tó ti ọlọ́run ló fi kẹ́mi o tó ti yé kéèyàn mọ́ forí lálẹ́ o ọlọ́run ló fi kẹ́mi tó ti yé sórí 2023 tán fẹ́ dìbò yẹn ìyàwó next president ló ń wò yìí ọmọ lásán ló ń pè ní àwùjọ aláìwé odó sí bíìsì káwọn máa yà yẹn ọmọ wo gbàjáde wàá tà Bámi. tẹ́ ń paálí. Sílẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run bá mi bọ̀. tẹ́ ń paálí. Ọlọ́run. wàá tà ó yá ọmọ máa lọ fún jásí. ọmọ lọmọ yẹn. bàbá Dámì. ìyá Dámì. ẹ̀rẹ̀ jó ìyá rẹ̀ àdàgbàjẹ́ bẹ́ẹ̀ fún farugbara jámúdá ṣé bẹ́ẹ̀ ṣe máa ṣègbésí ayé yín rè. tẹ́ ń bọ ọmọdé tẹ́lẹ̀ yìí ń tọ́ bẹ́ẹ̀ ṣe máa ṣe ọmọ rẹ̀ tó ṣe máa ṣèyàwó next president. sórí ara ló ń ta ẹ́ tó ti yẹ ara ló ń ta ẹ́ then àìjáde ń dà ẹ́ láàmú o jáde òwò ọkàn olùkó o já búrẹ́dì jẹ ọlọ́run ó mú mi ta ló ní láárí nínú fámìlì yín tó bí ọmọ tó dáa báyìí bọ̀dá ẹ sámínù tán bí ẹ lé gan pẹ̀lú ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tó bí àkúbè ní gbogbo wọn. wo bí ọ̀gbẹ́ni èmi ti mọ̀ pé gbogbo 10,000 fẹ́ máa gbà lọ́wọ́ ọmọ yẹn náà kò kú ṣe pé ṣe lòun kó wálé kò dé sí ìmọ̀ ní òdìjọ́ tí n bá já atọ́ tí mo jẹ́ kó mọ bó ṣe ń ṣe láìfọ́ ẹ̀. owó yẹn náà ṣe báwọn obìnrin olórí burúkú onífùrọ̀ gbogbo ọjà tí mo ń tà làwọn náà ń tà mí ò ní rà lọ́wọ́ mi wà á máa kó wọn lọ fún wọn bẹ́ẹ̀ sórí bẹ́ẹ̀ sì bá jọ gbá imú tí n bá gbà kan lẹ́nu nínú wọn èyí fáàrí ẹ̀ bá àtẹ́lẹwọ́ mi ló máa dé sí máa jẹ́ kó. ara ló ń ta ẹ́ tó ti yí ọmọ tó ń ṣe ẹ́ èmi ò lè máa jẹba lójoojúmọ́ jẹ́ kí sórí equation balance ni tí n bá mú tẹ́rẹ́ kí n mú kinní kí ló ṣe ẹ́ òfò ìwọ nìkan fẹ́ dẹ̀bi ti àyà tí kí ló dé oníjẹkújẹ. báwo ni kò sí wàhálà èmi gan máa tajà sí títì. tó bá bí ẹ dáa ìwọ kàn jẹ́ kí n rí i pé o ṣí ṣọ́ọ̀bù pé káwọn èèyàn máa mẹ́kì kọ́ lọ́dọ̀ ẹ tó ti yé ẹ. ó dìgbà yẹn. ìwọ wo. kò ń ṣe wá ń bí ọlọ́gbẹ̀ni kò ń ṣe èsì máa dé ṣọ́ọ̀bù tán tó máa dé tó máa kọjá ti tèmi jẹ o. mo ń bọ̀ kò sáyè yẹn o. mo ń bọ̀. kò sáyè yẹn o. lọ ṣiṣẹ́ fún mi kó tajà fún mi my friend. mo ti gbọ́. torí mi ló ṣe wáyé. ókè ó ti yé mi. mo ti gbọ́. alágbára máa mẹ́rọ bá bọ̀ lẹ́. No way. No way. I'm not going to take that from you. Bolagade, the kind of business man should man was straightforward. Òyìnbó ní a bird at hand is better than 1 billion birds in the bush. Kí ló ṣe now? I ṣe business. Owó ṣẹ̀ṣẹ̀ wọlé. O tún no. I won't take that from you. Jọ̀rọ̀ pọ̀ yìí sì kí lọ mú business partner mi wá báyẹn. No. Ẹ sì mo lè sọ̀rọ̀ sá. You welcome. Ẹ ṣe nǹkan tí mò ń sọ ló yẹ kó máa jábọ́ báyìí. A mọ̀ ń sọ fún ẹ wípé wọ́n ti mú business mi fún mi. Owó ta nílẹ̀ mẹ́ẹ̀ká ti pín yẹ. Jẹ́ ká mú 2020 ló owó ta nílẹ̀ nílẹ̀. Ká fi lọ́rùn ilé sí ẹ̀ ló ń bẹ̀rẹ̀ sí fẹ́ fún ló bẹ̀rẹ̀ sí parí ló ń jábọ́ ló fún lókè. Something is wrong with you. How? This is business. Wọ́n ní owó ló gbójú ọ̀rẹ́ jẹ. Mo ṣe business mi bẹ́ẹ̀. I'm a straightforward businessman. Bọ́sùn bá àjọ ń ṣe ni. Ìmọ̀lẹ̀ ń gbéṣẹ́ wọlé. Gentlemen. Hello. What is wrong with this guy? Farabalẹ̀. Àbí kò sáà gbọ́dọ̀. Who is fooling who? Done. Good. Nǹkan tí máa mú wa ó clean. Because àtijọ́ ń ṣe clean business. Ẹ jẹ́ ká pín ilé iná. Then do research to that. Ká ṣá owó, ìkan wá dé lójijì. Ká kú máa ṣàmọ̀. Owó tí mo ti gbọ́kànlé. Ká tún invest ẹ̀. Ẹ lọ gbowó. Ká ṣàṣẹ ká wo bó ṣe tó bá wà òkè máa tún tọwọ́ bá pò mí. Right, máa tún tọwọ́ bá pò mí. Máa tún fowó lẹ̀. Ẹ jẹ́ ká kọ́ ṣá ilé ká celebrate ẹ̀ náà dán. Ó dà kúrò mi ìdí. Ohun tí mò ń ṣàlàyé ni pé wọ́n ti mú sẹ́mi fún mi by 3:30 AM. Mo dẹ̀ bá discuss pé ẹ má yẹ ká ti pín owó yẹn. Ẹ jẹ́ ká mú 2020 ní owó tá a nílẹ̀ tẹ́tẹ̀lẹ̀ ká fi kúnra wọn ká fi rọrùn ilé. Sí ẹnu mi ò mọ̀ ọ́sọ tó bẹ̀rẹ̀ sí jábọ́ tó ń speak bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ ọ̀kan lọ́gbọ́n ìlú. I am a professional businessman. That's what I do for a living. Okay? Wọ́n ṣe business bẹ́ẹ̀ Mr. Man. Owó tó bá wà lọ́wọ́ ẹ ní títí ẹ, èyí tó sí lọ́wọ́ ẹ ó ṣe títí ẹ Mr. Man. Come on. Try to understand me. Don, excuse me. Okay. Now listen to me. First business must be shared. Then you now scrutinize the early, sudden, unexpected one to share with you.
then if it is clear and precise to you, then invite me now, popping. But the one time, you know what, we just celebrate Capri. I'm sorry to upset this. I will pin by say. Ẹ jẹ́ ká fowó wa owó ni mo sọ. Ṣé máa gba owó mi náà? Tó bá máa gbowó ẹ jẹ́ ká say ti gbogbo àwọn. Can you guys calm down? No. Oi, Mr. Man, calm down. Sorry, mo mọ tí mo sọ o. Ẹ sọ pé mo lo oògùn tí máa lo oògùn ni mo wọ̀. Èmi ò fọ́ọ̀gùn ṣe business mi náà. But listen, Don. Kí ló ń bá mi fà? Is there any problem? Calm down! What's your problem, bro? Owó mi wà nínú nǹkan tẹ́ ń sọ yìí. Tí bá ní mi ò ṣe mọ́ nǹkan ṣáà ní kó mi fún mi ni. But you told me this guy is a normal person to deal with. Irú story wo nìyẹn? Calm down. Wọ́n ní okun òkè ń wò lù. Calm down. What you brought will make sense. Good. Listen, too early. Ká pín yẹn náà. Ká celebrate eléyìí náà. Kẹwàá jọ ṣiṣẹ́ wòwò. Tó bá wà okay, you can bring me in. Màá tún kó mi jáde. Do you understand this? Alágbára máa mẹ́rọ bá bọ̀lẹ́. Delilah, obìnrin bí ọkùnrin ni. Tètè wá bá mi lọ sọ́dọ̀ yàrá mọ́ tó ti yọ. 2000 ni wà mí mọ́ pẹ̀. Ní mo láwọn kinní tí mo pè fún pé kó bá ń fi ránṣẹ́ sí ọ. Mo pẹ̀ mọ́ wèrà lọ́nà o. How are you? Ẹ pẹ̀lẹ́. Bàbá olóyè. Bàbá. Ẹ pẹ̀lẹ́. Ọmọ yìí máa yá yìí pọ̀. Ọmọ ọ̀rẹ́ mi ni. Ọ̀rẹ́ kan ṣoṣo tí mo nínú ọba inú. Ọmọ ìní máa ń bá mi ra nǹkan lọ́dọ̀ iléèwé ọmọ. Àwọn nǹkan tí ń bà lè rí kà, òun ni máa ń bá mi rà wá. She's beautiful. Ó ṣe kí ni? Ó rẹwà pọ̀. Wọ́n máa ń sọ bẹ́ẹ̀. Wọ́n máa ń sọ bẹ́ẹ̀. Ṣé o máa ní bank account bẹ́ẹ̀? Èwo ni wọ́n pè bẹ́ẹ̀? Ṣé o máa ní ibi tí wọ́n lè send owó sí nílé ìfowópamọ́? Ṣèbí tẹ́ ẹ bá mi sí náà ní náà lẹ́ ń bá mi ń fowó àmọ́ mọ̀ yóò ní kò ní bẹ́ẹ̀. Èmi ẹ ṣe sọ́dọ̀ tèmi. No problem, torí ọmọ tó bá ń tọ́jú irú yín ó yẹ kí irú èmi máa tọ́jú ẹ̀ ni. Òótọ́ ni àmọ́ bó bá wá rí bẹ́ẹ̀ èmi náà ṣoore kan fún ọ tí mo ti bọ́ ṣẹlẹ̀ tí n tí sọ fún ọ ni. Ayẹta ni àṣejẹ ni béèyàn bá gbé amítàǹkì báyìí kó bẹ̀rẹ̀ sí ní yìnbọn kò sí bó ṣe lè rí kókò lè mú yàn. Ìkan tún wá wà àṣejẹ ni asina water. Acid na water. Mọ̀. A kò ní bàjẹ́ fún ọ nìkan. Àmín. Bàbá gbòǹgbò lóko. Bàbá gbòǹgbò lóko dàbí kírun kẹ́mbùtọ̀. Ó dàbí kírun kẹ́mbùbọ̀ júwàdí àfọ̀rún mi lọ́jọ́ náà. Bàbá máa ṣàwò lọ́rọ̀ ń bù wá sílẹ̀ òkú ẹ̀bà wá ní wá ṣe. Oṣù Kemi ẹgbẹ̀fà, ìrò Kemi ẹgbẹ̀je, kò mọ̀mọ̀ sí méjì, ìtò Kemi ẹ̀rin lọ. Kò mọ̀mọ̀ sí méjì, tó Kemi ẹ̀rin lọ. Ara ní bọ̀sán kí òjò dá ọ̀rọ̀ tó bọ̀sán. Adé àfúyẹ́wọ́ tán, tí ìṣòro bá Olódùmarè. Tẹ́tẹ́ ìfẹ́gbẹ́, tẹ́tẹ́ ìfẹ́gbẹ́, ìṣe ìrẹ̀yẹ́wọ́ pẹ̀rẹ̀, òkété ìfẹ́gbẹ́, ìṣe ìrẹ̀yẹ́wọ́ pẹ̀rẹ̀, òkété ìfẹ́gbẹ́, ìṣe ìrẹ̀yẹ́wọ́ pẹ̀rẹ̀. Ìrísẹ̀, ìrìbáṣẹ̀, ìrì oko ají pírípírí àpọ̀jì ń tojìjì. Ẹ̀là! Ó dà! Konde Arumagale, Konde, Nde, Arumagale, Nde.
pẹ́sẹ̀ kúrò pẹ́sẹ̀. Ibo ló kù sí ẹ̀gẹ́lẹ́ o. Àṣejẹ́ ni ó dà bẹ́ẹ̀. Ó yá ẹ̀dẹ̀ tún ní kíni. Dúnà ìyá Adámilọ́lá kí ló dé tó jẹ́ pé alẹ́ wà ń bẹ̀ tájọ wà nú ilé ò ní sọ̀rọ̀ àárọ̀ kùtù tí n bá ti ń jáde báyìí wà á dúró gangan pé ká máa sọ ọ̀rọ̀ wo ni. Bàbá Adámi. Ìyá Adámi. Bàbá tiẹ̀ ń pe ogun ọkùnrin lálẹ́ tó bá wọlé sẹ́yìn wà ń rú wọn ni. Lẹ́yìn tó jẹ́ wípé tẹ bá kẹ́ ẹ tó wọlé rárá lábẹ́ ti pò gírígà má ló ń bó ẹ ti mú gbogbo ẹ̀tọ́ tẹ ti gbéjọba alẹ́ tẹ ti di káwọ́ bẹ àwa mi. Ṣé mo lè rí i bá sọ̀rọ̀ nínú alẹ́ tẹ́lẹ̀ wọlé yẹn ni? Ẹ wo èmi ò fẹ́ràn o owó oúnjẹ àdèmásẹ bẹ̀ kò sóúnjẹ kankan lé mọ́ ọ̀rọ̀ tán. Tó tán. Bẹ́ẹ̀ni. Ẹni tí wàá wá ṣe ni pé wá yá mi ní owó yẹn tó bá di weekend ṣèbí ni Tuesday tó bá di weekend Saturday máa fún ẹ. Bàbá Adámi mi ò yáwó àyà àsánmọ́ mi ìyàwó mọ́ mi ìyáyàn lówó kankan. Mo ní kó o yá mi. Mo ní mi ò lówó tí mo lè yá yín Bàbá Adámi. Mi ò yẹ ẹ lówó tí mo yẹ ò sán. Bẹ́ẹ̀ kí ló fẹ́ ká ṣe báyìí. Mo fẹ́ gbowó ni lẹ́yìn owó náà tó ní. Ẹ káàárọ̀ sà ẹ ra mà. Ẹ jọ̀ọ́ ẹ ní sùúrù wọn ní pẹ́ wá ṣọ́ọ̀bù ṣé ńgbà tẹ mu pàrágà títí so n tó kù ní pé kẹ́ ẹ máa wáyàwó mi wá nú ilé. No, not at all. Ó ní ọmọ kan tí mò ń wá Dámilọ́lá Dámi yẹ. Dámi ọmọ mi ni ọmọ aládùbáríkọ ọmọ mi ni. Ẹ ra mà. Ẹ jọ̀ọ́ ẹ ń béèrè Dámi ṣé kò sí o. Ó ní nǹkan kan tó fẹ́ bá mi ṣe ni sà. Ẹ jọ̀ọ́ kí nǹkan wo. Dámi. Ìyá yẹ fún wọn náà. Chifu. How are you doing? Àná òun ò tí ì lọ. Ó ní nǹkan kan tí mò ń ṣe. Oníṣẹ́ kan ti fẹ́ kó bá mi ṣe my dear. At all. Daddy, mommy, ẹ bá manage it. Ẹ ṣé àdúpẹ́ ẹ ṣé. Okay, sir. Come on, my dear. Ẹ ṣeun Alhaji ẹ ṣeun mo dúpẹ́ ẹ ṣeun. Dámi. Wá bá mú gbálẹ̀ wọ́n mú gbálẹ̀ lọ. Ìgbà wo lẹ tún má pẹ́ ọkọ mi. ìgbà wo lẹ tún máa padà wá wò. Anytime tí bá ti wá sílùú máa yọjú sí. Ẹ wo ẹ free o ẹ free bí ẹ ṣe arọ ṣèbí. Not at all. Papa Fatoki. Ẹ ṣe goma papa ọ̀dọ̀ Papa Fatoki ni mo ti mọ̀. Ọ̀rẹ́ mi nìyẹn tó máa ń lọ bẹ̀ lọ bá wọn ṣeré lóòótọ́ ọmọ dáadáa ni. She's my daughter. Dora. Yeah, Dora. Bámi, ẹlẹ́mi lọ́mọ wọn. Okay, ìyẹn ni Dora. Okay, God daughter. Ẹ ṣe gan. Ẹ dẹ̀ kú ìtọ́jú ẹ̀ sà. Ẹ ra sà. A máa rí yín bá sà. Dámi. Dámi, má tètè wálé o kó fara mọ́ wọn lọ́hùn. Kí ló ti ẹ̀? Owó wo? Owó èwo? Bẹ́ẹ̀ ṣẹlẹ̀ láàárọ̀. Èsù ni a wá ṣẹlẹ̀. Bàbá Dámi má tọ́ wèrè fún mi lẹ́tọ́ má fẹ́ tọ́ mi. Kò sí pé má tọ́ wèrè mo mọ̀ pé wèrè ni ẹ láti lẹ̀ tó ọ̀rọ̀ ẹ ò jọ mí lójú má tọ́ wèrè yẹn farabalẹ̀. Wọ́n á padà rí wèrè yẹn láàárọ̀. Kò sí kankan. Mo ti gbọ́. Ṣé ìwọ ló bí ni? Àbí tí wọ́n fẹ́ gba dáórì ṣé ìwọ ló máa gba dáórì ẹ̀? Rárá ta ló máa gbà? Wọ́n ló èmi kọ́ ni mo bí. Ṣé ẹ sọ kankan fún ẹ percentage ni màá yọ fún ẹ percentage. Ká owó káwọn yẹn tó wọ́n jẹ́ ọmọ pákùnrin oṣooṣù ṣùgbọ́n ẹ̀lẹ́ kó wọrí burúkú fún wa. Sọ̀rọ̀! Ó jẹ́ sọ̀rọ̀ sókè láàárọ̀ ẹ̀, ó sì mọ̀ kankan. Wọ́n bí ọlọ́jà ní bàbá wọn yà. Ọjọ́ pé wọ́n bí. Ìṣònulé ọba ṣòjòrò ni pé wọ́n bí. Ìṣònulé. Ọjọ́ pé wọ́n bí. Ìṣònulé mẹ́fẹ́. Máwọ̀ mi ní ìṣó. Delilah, obìnrin bí ọkùnrin ní. Delilah, ta ló fẹ́ gbé náà wojú ẹkùn láì ṣàrò. Delilah, dájú pa lọ̀rẹ́ kálá. Delilah, àtàkùrọ̀ wọnú àdó ó wọnú àdó lọ. Delilah ni o. Delilah ni o. Wọ́n níbi líle láti bá ọmọkùnrin kì í ṣe ọmọkùnrin nìkan ni. Chief Papa.
ẹ mọ̀ kó ọjọ́ mẹ́ta. ẹ rà sá. ọwọ́ rẹ̀ ẹ kú ọjọ́ mẹ́ta. ẹ ṣe mo dúpẹ́ ọjọ́. ìyá mi. gbogbo lé ń kọ́. ẹ rà má. ìsìnwó ẹkú rìn. àwa nìyẹn. àmọ̀rí ṣé ò tí ì. mo rò pé ó yẹ kí dámì ti sọ fún mi. pé kí ni. kò sọ nǹkan kan kí ló ṣẹlẹ̀. mo ní mo fẹ́ wá mú lọ sí kò lẹ́nu. abájọ ẹ gbà mí. ó ń dirù lóòótọ́. ṣé ń gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ sífù ayé àwọn obìnrin lẹ rí yẹn o ṣó ti yé yín ọmọ yóò sọ nǹkan kan fún mi o. Papa, last time tí mo wá sí ibà mo rí pé èèyàn dáadáa ni mo wá fẹ́ ṣoore fún yín but ẹ̀yin ti dàgbà mọ̀ pé Dàmọ́lá ọmọ kékeré yìí ni tí n bá mú lọ síkò and the next 1 year and a half a padà wá síbí a wọlé yìí a kọ́ mansion fún yín you deserve to live in a mansion. ilé this is an old house. Mo fẹ́ kí n máa gbé inú mansion. sífù pé ọdún kan àtààbọ̀. Lágbára lọ. How was you, my dear? ṣé mo sọ mo ló dirù. gbẹnu dákẹ́jàre ìwọ ìmọ̀ burú o ṣé ìwọ fẹ́ dánrù nǹkan báyìí wo o lè sọ fún mi tó sì mọ̀ bí àárín mi pẹ̀lú ẹ̀ ṣeré mi láìkẹ́ o mi láìkẹ́ o. Daddy Dami, ẹ mọ̀ nǹkan tí fẹ́ ṣe. Let me have your bank details. Èmi ní. Ẹ wo ṣe bank account ni. Yes. Èmi ní. That's good. Tó ti yé yín ṣe rí anything tó bá ń bọ̀ nínú ilé yìí tó ti yé ọ̀dọ̀ mi ni ó máa wá o ọkùnrin ni ẹ ò ṣìfù ìwọ náà mọ̀ o. Let's do it this way, sir. Which way? Ẹ̀yin méjèèjì ẹ mú tí wá ẹ̀yin náà mú tí wá. Ó dáa bẹ́ẹ̀ torí kì í jẹ́ ti bàbá tọmọ kó má làálàá. ṣìfù ọ̀dọ̀ mi ni kò ń wà bí mo yó bí mi ò yó tó ti yé yín. àzọ lórí ilé. O bẹ́ẹ̀ gbé mo ṣe fẹ́ kẹ́ ẹ ṣe nìyẹn. Okay, no problem. chief ẹ má fàárí apá kan dá kan sí o. ẹ máa ṣẹ́jú síra yín ìwọ ń tiẹ̀ kò sí tó máa ṣe wàá lọ rí wàá bọ̀ rí ọkàn mi balẹ̀ ọkàn tó ti jẹ́ chief ọkàn mi chief ó yá. Ẹ ṣé go papa. Ẹ máa receive láti ẹ ti bá ti wọ mọ́tò. Get in the car. ṣé ẹ bá wọnú mọ́tò. ẹ ránṣọ bẹ́ẹ̀ bá délé o. ó dáa ẹ jẹ́ ìsìn yín dédé mọ́tò. Ẹ má jọ. obìnrin bí ọkùnrin ní Delilah ta ló fẹ́ gbé náà wojú ẹkùn láì ṣàrò Delilah dájú pa lọ́rẹ́ kálá Delilah àtàkùrọ̀ wọnú àdó ó wọnú àdó lọ Delilah Delilah ni o Delilah Delilah ni o àti jẹ́ àti mú ẹni ó lè gbé ní ṣubú ó lè gbé ní dìde àtayébáyé ni nìkan ti máa ń jù kan agbára máa ń jagbára lọ ògùn jogun lọ ògùn jogun lọ o èèyàn kan ló máa jù kan lọ alágbára máa mẹ́rò bá bọ̀lẹ́ Delilah obìnrin bí ọkùnrin ní Delilah ta ló fẹ́ gbé náà wojú ẹkùn láì ṣàrò Delilah dájú pa lọ́rẹ́ kálá. Dami, my beautiful daughter. Welcome to my world. Feel free, okay? Feel comfortable. Ṣé bí ìpele papa ẹ lọ wá? Yeah! Ọmọ mi ni ẹ. Relax. Ṣé bó ṣe wọ̀ ẹ́? Hello guys. Meet my daughter, Dami. Àwọn méjì tí mo mọ̀ pé ẹ̀yin méjì ò tí mo. But you be my right hand, my second in command. Mo ṣe ní kí n fà lé lọ. Ìfẹ́ kò fà mọ́ra. Ẹ mú bí àbúrò yìí. Kẹjọ máa rò. Baba, ẹ ti sọ, ẹ ti explain, but ẹni ká mú bí àbúrò. What's she bringing to the table? Like, what is she offering? Yẹni kókó now. You get, guys. What's she bringing? What's she offering?
Manners. The duty. Let me get this clear to you. You're richer than I do. You're older than I do. But I, Manners, British Bulldog. I'm your godfather on the street. But just to remind you, very close to your grave. You know me. Manners. Wọ́n ní abẹ́ tá fi fa orí igun. Tá fi yọ gbogbo àkàlà. Ọ̀rẹ́ nítorí àti òru ẹ̀. Kò sharp ni. Ká ní abẹ́ náà mú mọ́. You're a little boy. You are a little boy. I know that I'm a little boy. I've been doing this shit ever before you're ever born. Don't dare try me. All right. I said it earlier. Tó bá dùn. My daughter, right? Orí àpá. It is me. Don't the truth. I know. I said it earlier. You're richer than I do. You're older than I do. But on the streets, I manage the British Bulldog. I am your godfather. So clean. I want you. It's a deal. Don't shoot. It's a deal. I keep repeating myself. It's a deal. Hey. Don't try it. Your days are numbered. Yes. We shall see. Papa, ẹ ṣé gan. Mo dúpẹ́ pẹ́ òkun. Mo dúpẹ́ lọ́wọ́ yín, mo dúpẹ́ lọ́wọ́ Ọ̀fà. Ẹ kú àgbálẹ̀ mi. But Papa, mo ní challenges ńlá kan wájú mi. Ó ní one bastard, one beast tí èmi àti ẹjọ́ ń deal. Tí àwọn ọmọ mi bá ti gbéṣọ́ lọ sọ́dọ̀ ẹ̀, ó máa ń pa àwọn ọmọ mi jẹ. Ó máa pa mí lọ́mọ. Papa, I want to deal with him. I want to crush him. Papa, mo fẹ́ pàdé. Ṣé ráwọn òyìnbó tó ọmọ sọ ó ju ọjọ́ orí tèmi lọ bá ń bomi sí díẹ̀. Okay. Mo fẹ́ run jẹ́gẹ́jẹ́gẹ́ báyìí. Mo fẹ́ kó mọ̀ pé mo ní bàbá kan ní gbẹ̀jọ́. I want to deal with him. Wá fọkàn rẹ balẹ̀. Ewúrẹ́ rẹ ti sátọgbà lọ. Ó di dandan kó gbà ó gbà á. Sọ̀rọ̀ mi yọ báyìí. Ìtọ̀ gẹ̀dẹ̀ ní kò sóńtà yáàdà fẹ́. Wò mí wò. Ògùn tí ń bá ṣàtí ò bá jẹ́. Ewé rẹ̀ ló fi agbádá bìkan kú bìkan. Ìwọ kọ́ mò ń wò yìí. Èmi rí bàbá. Gbọ́dọ̀ mò ń bọ̀. Wọ́n fún ọ ní kinní kan àwọn ọmọ rẹ̀ ó fi sára bọ́n bá ń lọ fèsì ẹ̀. Ẹ ṣé bàbá. Kọ́ọ̀sì ẹ̀sìn mi lọ́rùn. Fẹ́wà láàsì lọ́rùn. Kọ́ọ̀sì wèrè. Wọ́n gbà. Dájú pa lọ̀rẹ́ kálá. Delilah. Àtàkùrọ̀ wọnú àdó, ó wọnú àdó lọ. Delilah ni o. Delilah ni o. Smart. You're going for the next trip. Baba, why now? Why? Ẹ ṣe máa ní mo máa lọ fún next trip. Ẹ má ṣe báyìí now. Ẹ wò kó ṣe lọ́dọ̀ kí n máa jáde all the time.
Our guys look poor on ground. You understand? And Gerard is due to go for any other trip. Any trip. Tó bá fẹ́ lọ Gerard lè lọ. Gerard, you good to go, bro. Lọ báwo. Ọ̀gbẹ́ni wa ẹni tí ó bá lóògùn àrùn yà kò lè jáyàn o. Èmi ò lè lọ o. Lọ bí ti báwo. Má gbé yẹn wá o. Since still one ò lè lọ, no shit. Ọ̀lẹ́ni ẹ̀ máa. I trust Maka. Maka, you can go. Wow! Maka báwo. Ọ̀gbẹ́ni mi Maka láti. I no dey go anywhere. Guy who wan die. Kó bẹ́jọ. It's fine, Baba. It's fine. Anyway, what a man can do, a woman can do better. You understand? Better. You're going for the next trip. Boss, èmi o, gẹ́gẹ́ bí èèyàn kan, mo lọ torí tẹ́kù rárá o. Boss, how go? Dami. Oluwadamilola. I am deeply proud of you. Ọ̀rọ̀ dàbí ọ̀rọ̀ tẹkùn àti ọ̀rọ̀ ẹkùn ni. Afọkèrè. Ọ̀kẹ́rẹ́ tó máa gungi ọ̀gẹ̀dẹ̀. Ìkúnnú ẹ̀ gbọ́dọ̀ mú sásá. I am proud of you. Ṣé orí ẹ̀ kí n ṣàdúrà fún ẹ? Wàá lọ wàá bọ̀. Ìkọ́kọ̀ kì í kọ́ ìjù lẹ́sẹ̀. Ìtàkùn tó ní kí ni máa gùn kí a lọ. Ohun tèrè ló ń lọ. A lọ bọ̀ ní títí ẹ̀. Bí n bá rí tírọ́fì máa mú ògógóró ní mú já mi lẹ́yìn. Kíni ẹ̀ mú lẹ́nu? Káfí lẹ́yìn sùn. Báńbù ọtí. Ẹ fọwọ́ àwo bà ẹ̀yin tó nílé ayé. Ọtí ìdáàpọ̀. Ó ti tó òun wéèsì ẹni. Kàtà sílẹ̀ kàtà sẹ́nu. Ẹyọ kan ti tó. Ń mú mi lẹ́nu jàre. Ifá. Àdàtán ni ẹlẹ́mọ́dò láṣẹ́rò. Àdàtán ni nǹkan ẹlẹ́mọ́dò láṣẹ́rò. Àdàtán. Ó ti yé mi. Jẹ́ dúró níbẹ̀rẹ̀ kò tó báyìí wọ gbàdá ní. Ìbádàtán ni wọ. Jẹ́ kí mi dúró níbẹ̀rẹ̀ kò tó. Ọ̀nà fún mi àgọ́ ẹrù ń bọ̀. Àánú ẹ̀ ṣe mí. Alànà délẹ̀ ni. Ṣàrọ̀ra. Yóò tiẹ̀ gbọ́ nípa àwọn ọmọ ìbò yìí. Jẹ́ kó délẹ̀ kan tó sọ̀rọ̀. Jẹ́ ó délẹ̀. Yóò tiẹ̀ gbọ́ nípa àwọn ọmọ yìí. Ọmọ rẹ̀ àti Ọ̀túnba. Ṣé Dámilọ́lá? Yàtọ̀ fún èyí tán ti wá tán lọ. Àmọ̀dúró ẹ máa lọ bí oṣù bíi mélòó kan báyìí mi. Ṣé kò sí ṣá? Kò sí. Oníṣẹ́ kan tí n fẹ́ bá Ọ̀túnba ṣe ni. Ọwá ní fún ọ ló ọwá tankó àwo sí àkántáǹtì mi. Ó fẹ́ fún mi ní owó. N fẹ́ bá a ṣiṣẹ́. Nínú owó náà, ó wá ní fún ọ ló ó wá tankó àṣẹ àkántáǹtì mi. Ṣé òun ò lákàntì nọ́mbà mi lọ́wọ́ ni ló fi jẹ́ pé ìwọ la máa fowó rán sí mi? Kí ni ìtumọ̀ yẹn? Bí ìwọ ló níyàwó rẹ máa ń jí fóònù rẹ gbé yóò mọ̀ bóyá wọ́n ṣẹ́ǹdì owó lóṣù òpé ń ṣe bẹ́ẹ̀. Ok, orí yẹn sọ. Èló ni? Àbàtẹ̀ 100,000 àmọ́ tá a bá ní ayọ̀ owó tí wọ́n fi gbà mẹ́ yóò kù about 99,500 wọ́n yọ owó tí wọ́n fi gbà mẹ́. Láyé ká má rí ní Paul wí. So wọ́n fẹ́ fún èmi ní owó, wọ́n ní kó fún mi lówó. So owó tèmi ni wọ́n á ti wá máa yọ àbàọ̀tẹ̀. Ṣé tèmi nìkan ti yọ? Irọ́ wo Ifá. Ọ̀rúnmìlà. Sọ ara ẹ o.
Suara o mọ̀ mí o mọ̀ mí o. Pé kí ni? Gbogbo rádàrádà tó kó ìfún ẹran tó kó sọ̀rọ̀ máa yọ o. Ṣé mo lọ rà lọ́jà ni? Ó lọ jí ni. Ṣé mo lọ rà lọ́jà ni? Máa béèrè. Ṣàkíkọ́. Fùkù ni. Ní kí ni? Ní kìnlá pẹ̀pẹ̀rẹ̀ mú ẹni. Ìwà rẹ̀ tó ṣí èrè. Tó bá fẹ́ kí fá máa dá ẹ lóhùn wọlé ń sìn kó owó mi jáde. A lọ gbà ń págà ni. Págà. Págà láti gbà. Ó yá wọlé ń sìn kó já lọ. Ìmọ̀ bí mo fi ATM mi sí mọ́. Mo á lọ gbà ń págà. Jókòó náà. Ifá wà tẹ́ o. Jẹ́ ń tẹ́ńtẹ́bù. Kò sọ̀rọ̀ ń bẹ̀. Mo ti yó. Màá dà ẹnu o. Ó dà mo ti yó. Wo jágórí ẹ pé o. Èmi náà gbádùn o. Máa lu ẹ. Orí ẹ yí ni. Lórí awo. Ojú Ifá máa lu ẹ bólẹ̀. Ifá ló ṣe mí rán o. Mo pẹ́ lóṣòdì dáadáa o. Ifá ló ṣe èmi jiná. Máa lu ẹ tó jẹ́ pé. Lémi náà. Kí ni ọ̀run mi là á ṣe ha. Èmi sọ bẹ́ẹ̀ fún ẹ. Ó dà mo ti yó. Ẹ̀kọ́ wá àpò mi ń gbà náà. Tó ṣí èrè. Má fẹ́ ṣùlẹ̀ ṣẹ́ o. Ìwọ àti dání. Má tẹ. Tó ṣí. Má lu ẹ gidi o. Máa fọ́ ẹyin méjèèjì. Alágbára máa mẹ́rò bá bọ̀ lẹ́. Delilah, obìnrin bí ọkùnrin ní. Delilah, ta ló fẹ́ gbé náà wojú ẹ̀? Mo fẹ́ kó sọ fún mi. Irú call wo ló put off fún mi ẹ̀? You don't call me like that. Gbogbo àwọn ọ̀rọ̀ tó ń bá mi sọ. Come on. Tuti. Èkíní kẹ́bẹ̀, èkejì kẹ́bẹ̀, ìkẹta kẹ́bẹ̀. Why? Tó yẹ pé nǹkan tó tọ́ sí mi wà ń jò, ìgò mi wá dàlú lábẹ́. Why? Manners. Wọ́n ní oko kan jẹ́ ti bàbá tọmọ. Come on, don't kill me like that. Don't Tuti. Hey, man is the British bulldog. Èṣù máa ń gbénú mi gan. Torí náà ni mi ò ṣe ń dalẹ̀. Blood, deal, honesty, alive, betray, death. That's all I play now. Don't tell me that. I believe in blood. I drink blood. What I do for a living is drugs. Drugs is not for a gentleman. Mochi gentleman. Magic look me deceive. I am a crazy man. I can do anything. I can go any length. Don't let me lose my temper. Be warned. Manners, be warned. Don't Tuti. I love you so much. You're a very strong guy, you know. Olejego. I told you. You senior me, you're richer than I do. But on the street, I'm a wearing you, me gone. You they fear me, you know. But what I said earlier, you can darling. But you're getting fucking up, you know. There's difference between blood and flesh. Don't doubt me. Man is the British bulldog. Or ganga or kosho. I don't want to get it tough with you. Now listen to me! It's a deal. Look at you! Àgbà òfìfo ló máa ń parí. I am! You shall face my wrath. Very, very close to your proximity. And I will deal with you. I never leave. I'm close to you. I will deal with you. You want to feel my wrath? You want to see the bad side of me? You should know who done the truth is. It is good to live long. Or better than to play with your grave. Good. You know me. And I promise you. Please. And I promise you. Tó bá ti jẹ́ pé èjì tó ti lò láyé ti tó, ló ṣe ń brag by. You senior me and I love you. And I want you to change. You don't want to change. You are close. You are close. You bragging. You are bragging. Níwájú tèmi, ni wọ́n ti ń brag. You don't share your real. Manners. Don't forget. Don't do it! Ogun ni mí. I will deal with you. Leave my house. Nuisance. Wọ́n ní ká má ṣèkà. Mo dúró pé mo ò ní ṣèkà. Being a real man, a successful businessman,
I don't do it! I will deal with him. Papa, 5 million really? Papa, 5 million just account to me, Papa. Papa, no. Iṣẹ́ àwọn mo ṣe fún interview fún 5 million. Guy, take am easy. Farabalẹ̀. Show him for ni. No dey fall now. I tell you me no dey fall. Red Bulldog. Ọmọ ìyá mi. I appreciate. Ọlọ. Papa, na wetin I do for una for this court? Papa, just tell me wetin I do. Okay, ẹ fẹ́ kí n pa ìwà àbí? Ṣé ẹ méjì la mẹ́ta? Ṣé family kan ni audio generation? Ẹ jẹ́ kí n mọ̀, ṣé ògbà àdúgbò kan ni audio community? Makanaki, pause. My name is Manit. British Bulldog. You dey try. Owó làágùn ẹ̀kọ́ ló ń gbà mí tó wá yẹn. Alaye, Makanaki. Àfọmọ́ mi. Tú ẹ ṣe wákàtí ní sí ni. Ọmọ bàbá ló ní kí n pín. 2 million! Bàbá, ẹ ṣe sá. Ìgbà jẹ́ bàbá. Wọ́n lọ, máa jáyé lọ. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ pẹ̀lú àlàyé yẹn. Owó iṣẹ́ tẹ́ ń ṣe kọ́ lẹ́ ń gbà. Òbò olè. Kò mọ̀ pé kò í ṣe àti rówó. Ó ń ṣòwò bó ṣe wù. Àwọn tó tún sáré ikú fún, kò tún tọ́jú wọn dáadáa. Ìwọ ń lo gold. Àwọn ọmọ ń lo bronze. Ìwọ ń lo oríba tó Bùtìsẹ́lì. Àwọn ọmọ ń lo slippers. Ìwọ ni kọ́kọ́, I dey see everybody. That 5M wey I give you, you no do me anything. But your effort over there now I just pay you. Say I dey appreciate your effort. Bàbá 5 million pọ̀. Bóyá àbá, iṣẹ́ rẹ̀ fẹ́ ràn mí. Tó bá ṣe iṣẹ́ tí mo rán ẹ tí mo fẹ́ rán ẹ, máa fún ẹ ní extra money 25M. Naso. Bulldog. Naso. Red Bulldog. Bàbá 25 million. Àgbà mo ti rẹ́dì. Focus. Focus. I want to reason something. Like, okay, now come back. You know, when you travel, the land other guys will share, talk see around. I like more power. One could be DELILAH. Ṣé you understand? Kò ṣe pé mímú ọmọ ẹ wá ní issue ọba láyé ṣe introduce any issue. Pick up for the fact that I like to place ọmọ ẹ above every other person. Kò yẹ. Àti ọmọ tó dé lánàá, ọkọ̀ bẹ̀rẹ̀ sí pé every other person ṣe wà ní ìtumọ̀ ní mímọ̀ àfọmọ ẹ nìkan. Ṣé you understand? Wọ́n fi kó ro kankan. O kò wípé ìwọ fún ara ẹ̀ focus. Ìwọ ló wà ní position ọmọ ẹ̀ wà. No, kò wípé báwo lè máa rí. Normal, everybody knows it's more simple. Ṣé you get? And this is our job. It's not about upgrading. Ṣé you understand? What's your upgrades? Like what's your marines? Okay, you see that girl. I mean that lady. Tó wà tó ń títí fún ara. O post ọmọ ẹ wà. O kò imagine pé olùwà post ẹ lásán. Báwo ló ṣe máa jí? Don't think pé tó bá pa ọmọ ẹ. Ọ̀ṣẹ́ you be in that post. Like o kò drop ẹ. Àbí kí ló feel? Makanaki.
I understand your situation. Gbogbo ọ̀rọ̀ ẹ pátápátá báyìí ló mú mi. Tí bá máa gbọ́ eyé dáadáa, kó tó ń tra láti sọ fún mi sìn. Ni pé kí n mú Delilah balẹ̀. Focus, ọmọ ọgbọ́n. I dey feel you. Wọ́n náà ò ta lọ ní ìjẹta ẹ̀. Wọ́n tún mi lọ ìwé ìdúrà kú ẹ̀. Ìyẹn kọ́ ní ìṣù ọ̀pọ̀. Ṣé you get? But ó nìkan tó tọ́ sí yàn. Ṣé you get? Wọ́n kọ́ arrange. Ọkọ̀ clear the life for bẹ́ẹ̀. Ọmọ every other thing má fọ̀ mo wà lẹ́yìn ẹ̀. You achieve it for real. No problem. Ọmọ ọgbọ́n. Delilah, you are dead. Delilah. Alágbára máa mẹ́rọ bá bọ̀lẹ́. Delilah, obìnrin bí ọkùnrin ni. Mo wá rí ọkùnrin very important for me. You know, time tí mi ò sí lára mi tí mi travel. Ìgbà yẹn náà mú ẹ dé. And àtìgbà tí mo dẹ̀ ti dé, mi ti ń watch ẹ. Mi dẹ̀ rí pé ojú èèyàn tí mo like gan. I like your actions. I love everything about you. Ó ṣe wà bẹ́ẹ̀ kí ló kọ́ ní ilé. Ọ̀tá pọ̀ o. Ọ̀tá pọ̀ gan. And mo notice nǹkan kan. Mo rí pé Don Tutti, the boss of the boss. Mo realize pé wọ́n love ẹ gan. Èmi náà dẹ̀ like. But Delilah, you have to be very, very careful. Má jẹ́ kó já ẹ láyà. Wọ́n ti ní kí n wá pa ẹ́. But obìnrin ni mí. Obìnrin ni wọ́n náà. But obìnrin bí ọkùnrin làwa méjèèjì. I'm not gonna do that. Because I really love you. One thing I want you to know. Be careful, Delilah. Be very, very careful. Tó bá ń lọ wájú báyìí, kó máa ṣọ́ ẹ̀gbẹ́ ẹ méjèèjì. Tó bá ń rìn sẹ́yìn, kó máa wẹ̀yìn wò dáradára. Torí pé kí ni? Àwọn ọ̀tá pọ̀. I understand you very clearly. Well, I really thank you. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ gan. Torí wípé tí bá ṣe pé èèyàn gidi ni ẹ́, èèyàn rẹ̀ wà jíṣẹ́ tó ń rẹ̀, bọ̀ kò ṣe é mú ni mí o. And you don't try it. And if you try it, you know who I am. I'm right, Major. But I like you, you're sincere. You're trustworthy. And that way, I want us to be together. So, ọmọ yìí dànù ọyá wà lọ bá mi ra pure water oní 15 naira wa tó tutù dáadáa ọyá ọyá.
ẹni ó lè gbé ní ṣubú ó lè gbé ní dìde àtayébáyé ní nìkan ti máa ń jù kan agbára máa ń jagbára lọ ògùn jogun lá ògùn jogun wá bí kí ló ṣe ó sàn kan nu ni. mo ń béèrè Delilah ni sá. Delilah ló ń bọ̀ ló ń ṣe gọ́gọ́gọ́ bí adìyẹ Greek so o ò ní ọpọlọ wá wojú mi ṣé o kì í ṣọmọ Yorùbá ni o dẹ́ bí n ṣe o dẹ́ ń ṣe gọ́gọ́gọ́ o fẹ́ tẹnu bọ̀ mí lẹ́nu ni. bẹ́tà bàtà àwọn ọ̀nà bọ̀ ẹ̀ kí wa. ta ni yín. àwa mẹ́ ẹ ṣàṣẹ́ bí ni Delilah ń gbé. mo ń sọ fún ẹ you wanna kiss me. no sir. so kí ló fa wèrè. ṣé kìí ṣe room 8 wá sí. room 11 wá ń bí wèrè kò sí Delilah kankan nù lẹ́ńbí o kò la etí ẹ̀ kò gbọ́ so ti yé lọ sílé kejì ilé tó ń wò yẹn bóyá Delilah ń gbé bẹ́ẹ̀ mi ò lè sọ. tẹ́ ń kọ direct junction sí. ṣé ibi máa gbà bí straight away. ọ̀dẹ̀ Dámilọ́lá lórúkọ ọmọ tèmi. On point. kí ló ṣẹlẹ̀. Guys, my enemy is not my friend. Ẹ̀yin bọ̀ lẹ́sẹ̀. Ẹ gbà mí èmi lẹ́yìn kí ní burúkú tẹ́ kí ló ṣe ṣalámọ̀ yìí èmi ni wọ́n ń fìbọn ló fìbọn alẹ̀ mọ́. tẹ́ bá yìnbọn yẹn tó bá ràn mí ẹ lọ́ọ́ máa lè ní mí kí lẹ fẹ́ ṣe. lọ síbo. ẹ máa gbé yín ẹ̀ nílẹ̀ ìgbà. máa gbé mi kí ló ṣẹlẹ̀ gan tẹ́ gbé mi kí ló ṣẹlẹ̀ kí ló dé. ẹ̀dùn náà èwo ní gara kí ló ṣe yín náà kí ló ṣe yín. ẹsẹ̀ mi ò gbọ́dọ̀ kan lẹ o. ẹ wo n tí màá bá yín fa. ṣe ibi lọ fẹ́ gbé mi sí. ẹ jẹ́ máa wo orí mi nígbà kí ló ṣe yín. ẹ wo n tí màá bá yín fa. n tí màá bá yín fa. Respect. Movement. mi mọ bá ṣe ń bá yín sí. Let's go. Mo like you. Like, I like you. Ọ̀rọ̀ tí n bá lè bọ́ ọmọ ìyá mi sọ ni màá bẹ́ ẹ sọ. Ó yẹ. So, ẹ kò lọ school.
Makanaki. Makanaki. Mo ti wí ẹ tán. Mo ti mọ̀. Kò dẹ̀ sí ohun tó wà lọ́wọ́ máa jìyẹ ìwọ Maka. Táwọn òdì òkè mi DELILAH mọ̀. Maka. Ẹmu. Ẹkì. Ẹranko bí ọ̀rẹ́ ló pè ní. Ẹ̀yin wá kó èṣùkù àgbàdo wá bá èmi. Ẹ̀yin kó èṣùkù àgbàdo wá bá èmi. Take out! Who you be? Take out! Now they talk, you dey back. Now me dey come red bulldog. To bá sọ tó ju rẹ̀, màá fi máa fọ́ wí ẹ̀dá nù. Who dey talk to? Who this one now? Mo clear this fucking Janet now. Enter am. See, I don't understand. Like, Kemi, I don't understand at all. Wetin I dey do here? Like, wetin we dey do here? Because I no get. You call me, you talk, say we wan see. I reach here, Kemi. Kí ni gbogbo ìjókòó yìí wà fún? What's it about? I will explain to you. Explain. We are here for peace. And we are ready to make peace with you. Oye, why are they playing? Because you know you are very strong. So we are here for peace. Abi? That's Red dog. We are here for peace. Kí ló ṣe yín? You are not in the position to negotiate peace. Yes. See. Tí peace bá fẹ́ wáyé, the two dons máa jókòó. My own and your own. No máa jókòó máa jọ sọ. Don't tèmi á dẹ̀ fún mi ní pé ó yá smart o, blah 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 or peace o. Kò ń ṣe ẹ̀yin. You don't have the right to discuss peace. No, you don't. Ní. Ṣé o sọ fún wọn pé òní ni? Yes. I don't have time for shit. See, nǹkan tẹ́ bá fẹ́ sọ gangan ni kẹ́ sọ. I'm not patient. I don't get patience like that. Kí lẹ̀ ń yá, kí lẹ̀ ń sọ. Red dog. Why this? Yeah. This is the only language I understand. Yes. Ó dẹ̀ yé mi gan. I understand it well. Language yẹ gan. Jaka we are not about language here. Let's see. I was expecting that. Wicked teeth. I eat dialogue. I believe in action. Yes now, and it's 2 against 2. Oh yeah now. It's 2 against 2. I have you first, yeah. What the fuck are you doing? Yes. It's 2 against 2, man. Yes. I got just 5 minutes. Kiloshi, Get up. what are you doing? Drop that to your feet. Kiloshi, Drop me. Hold. Man, You there? and calm down. You We can do peace. For where? You guys should chill now. Move it. Move. Stay Oh, buddy, move! You see, if I see money say lawyer can also into professor. Though I'm taking some risk also. And professionally I don't need to come and notify you. Yeah, but you know I love you so much. You know that. And your by the one boy ni ọ̀rọ̀ onílé
and Ogirineti, you understand? I'm sorry to notify you that by tomorrow your father will be no more. What? My father? How come? I'm sorry to notify you, Lord. I got to take my leave. Alright, thank you. Tó bá tún ayé wá, ò ní dánwò ẹ̀wò mọ́. Ta ló fún ẹ lágbára? Mo tún kó gẹ̀ẹ́sì wájú èmi. Ikú ò ní palẹ̀. Ẹni tó bá lóun wá palẹ̀ yóò mọ níbẹ̀ pa. Ìwọ kékeré. Kékeré lábẹ́rẹ́ kéré. Kì í ṣe mímì fàájìjẹ. Alágbára máa mẹ́rò bá bọ̀lẹ́. Ìlàìlà obìnrin